olóhùn ló sómi láfẹ́fẹ́. Àṣẹ Olúwa ló ń fìdí sánmọ̀. Àṣẹ Olúwa mi ló mẹ́dà dúró. Ọlọ́run tó ní wá wá fún wa wé. Sáà tí àtò lọ́rọ̀ wá yọ̀ǹda ọ̀rọ̀. Máa jẹ́ ká ṣì wí káyé má ṣì wá gbọ́. Ọlọ́run tó ní wá sádìẹ. Ilé ayé kún fún dàrúdàpọ̀. Ọlọ́run kó là wá kó tún làjọ. Ọmọ kí ó gbẹ̀rù ayé Fẹ́ gbọ́yìn ọgbọ́n ìmọ̀ tó kún fún làákàyè. Ọlọ́run kó bùn yín kó tún bá wa ọmọ. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahirrahmanirrahim. Al-Wazir Akeugba Gold ọmọ Akeugberu mo tún dé. Adamallahu hayata Sheikh. Àní gbogbo atáfàsókè ìdóborí. Ìdóborí. Wàláyé ọba ayé orí ẹ̀ tọ̀run wò ẹ́. Tọ̀run ẹ̀ bọ́bá ayé orí ẹ̀ tọ̀run wò ẹ́. Bọ́bá ayé orí ẹ̀ tọ̀run wò ẹ́ o. Bọ́bá ayé orí ẹ̀ tọ̀run wò ẹ́ o. Bọ́bá ayé orí ẹ̀ tọ̀run wò ẹ́. Àní gbogbo atáfàsókè ìdóborí. Ìdóborí. Ọba ayé orí ẹ̀ tọ̀run wò ẹ́ o. Wò ẹ́ o. Ọba ayé orí ẹ̀ tọ̀run wò ẹ́. Bọ́bá ayé orí ẹ̀ tọ̀run wò ẹ́. Bọ́bá ayé orí ẹ̀ tọ̀run wò ẹ́ o. Bọ́bá ayé orí ẹ̀ tọ̀run wò ẹ́. Bọ́bá ayé orí ẹ̀ tọ̀run wò ẹ́. Gbogbo kọ̀ọ̀kan ló ní àádà, lànà àádà tún wal ghayrina àádà. To every tribe belong his own culture. To every community belong their own culture. Kí ni tí mo sọ débẹ̀ nínú ẹ̀ Lárúbáwá síwájú kí Islam mo tó dé wọ́n ní culture kan tán máa ń lò a máa ń pè ní al-himaya. Kí ni ó ń jẹ́ al-himaya? Ó ní is a form of protection. Ètò ààbò kan tí wọ́n ṣe tó jẹ́ wípé odidi ilé kan odidi ìlú kan ó lè ṣàdéhùn ààbò fún odidi ìran míì. Ìtumọ̀ ẹ̀ ni wípé tribe báyìí ń bẹ lọ́ndà tribe òun ìran tó bá lágbára ni wọ́n máa ń ṣàdéhùn. Àwọn èèyàn máa ń lọ sábà àwọn ìran tó bá lágbára nítorí ọjọ́ tí ó le ní wọ́n fi máa ń lọ sábà wọn. Ó náà ń pè ní al-himaya. Irú al-himaya yẹn ni wọ́n lò fún ànábì wa Muhammad Sallallahu alayhi wa lọ́jọ́ tí sallam. wọ́n lè ní Taif. Ànábì wọ Taif lọ jíṣẹ́ Ọlọ́run. Wọ́n lé ànábì nílẹ̀ Mẹ́kà. Wọ́n lé tèfètèfè. Àwọn tí wọ́n jọ bí wọn àwọn ni wọ́n fara ní. Ànábì wa já sájáde ó ti lu Taif. Àmọ́kà ànábì ò tó dé Taifa. Àwọn ọ̀tá ti dọ́dọ̀ olóore rẹ̀ sí. Wọ́n gba ànábì láàyè ní Taifa. Wọ́n lé jáde padà. Wọ́n wá lé ànábì jáde lásán o. Wọ́n lé wọn tó di ajá sí i. Ajá sátẹ̀lé ànábì. Àwọn gangan bẹ̀rẹ̀ sí ní da òkòbó. Ìgbà tí wọ́n rí pé eré táwọn ń sá ẹsẹ̀ ànábì múlẹ̀ ju tàwọn lọ. Àwọn ò lè rí ànábì mú. Wọ́n wá di ajá sí i. Ajá wa bẹ̀rẹ̀ sí ní lé ànábì. Ànábì wa sáré jẹ́nà. Sallallahu alayhi wa sallam. Ànábì wá dé ẹnu lóró Táífà. Ibi tó yẹ kí ànábì ó ti ṣépè. Bí ẹ̀yin àfáàyè òde òní apá kan yín bẹ́ẹ̀ ṣe ya oní kankan bí ìwèrè. Ànábì ò ṣépè o. Ànábì wá tún ṣàdúrà fúnlẹ̀ Táífà. Lásìkò tó lágbára láti ṣépè pé kí wíyàn ó parí. Ànábì ọ̀wá níbo mi tí ó tún sá lọ. Ẹ̀yin tẹ́ wọlé sórí íńtánẹ́ẹ̀tì. Ẹ máa bá mi share lógúnlógún. Ẹ bá mi share lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ tẹ like, ẹ tẹ love. Ẹ dákun ẹ má jẹ́ ká flag lecture yìí. Ẹ máa bá mi tẹ like and love. Ẹ wá bá mi follow page wa yìí. Al-Wazir Akeugba Gold.
ẹ bá wa follow ẹ bákan náà ni àlùwàsí akéwùgbà golden wisdom ẹ bá wa follow òun náà ọlọ́run bá wa follow ẹ̀yin náà lórí dáadáa. Àmín. Ànábì jáde nílẹ̀ Tákífà wọ́n fi òkò sí ànábì jáde wọ́n tún di ajá sí ajá lé ànábì gànàjànàjànàjànà ó wá kú bí ànábì óre ànábì ò níbòmíì tó lè rè mọ́ ìlú Mọ́kà náà ni ó tó padà sí. Ibi àwọn ọ̀tá ẹ̀ ti dúró dè náà ibi wọ́n ti lé jáde náà ọlọ́mọ ṣe bẹ́ẹ̀ gbà mí kẹ́kẹ́ ò ní rí ọ̀nà míì jọ̀dọ̀ ọ̀tá rẹ̀ lọ. ọmọ ànábì wá fọgbọ́n ṣe òun ló fẹ́ padà sí ìlú Mẹ́kà yìí òun ní di security òun ní di ta ni ó fi òun lọ́kàn balẹ̀ pé fọkàn balẹ̀ máa bọ̀ nínú àwọn alágbára ìlú Mọ́kà nínú wọn ni Mọ́kà ìmú wà ọ̀kan náà àwọn alágbára ìlú Mọ́kà ni wọn àbí bá bá ẹnìkan dáa kó fèsì ẹ kò gba Islam kì í ṣe mùsùlùmí àmọ́ àdéhùn ìmọ̀ẹ́yà ìmọ̀ ń bẹ láàrin àwọn lárúbáwá wọn bá àmọ́ mọ́ra wọn rí wọn bá àmọ́ jọ ṣẹ̀sìn tó bá gbé àdéhùn tálágbára tó bá gbé àdéhùn pé mọ wọlé bọ̀ kò sí problem anybody tó bá takò ẹni tó wọlé yẹn alágbára yẹn ni ó fèsì ẹ odogun family to family nu alimọtẹyìn ó wá ní àwọn ọmọ ogun tó pọ̀ ó là nẹ́bí wa ránṣẹ́ lọ́ba pé kó fún òun ní ìmáyà ó wá sàdéhùn ìmáyà fún ànábì ó kù díẹ̀ tí ó wọ Mẹ́kà ànábì ránṣẹ́ sí pé mo ti dé tòsí ó wá kó àwọn ọmọ ogun ẹ̀ ó ní ká lọ escort ànábì wọlé láwọn ọmọ ogun tán wà fún ní arm ó wá ní ká máa wà ó wá announce òun gbé security lórí ànábì fún odidi ọdún kan anybody tó bá fọwọ́ kàn ó ń tọ̀ mọ́ yóò fẹ́ jẹ̀wẹ̀ ìmọ̀ọ́yà wọn ìgbowó lórí ẹ̀ wọ́n kàn máa fi ń bùkà ní pé alágbára nínú ìlú láàrin àwọn lárúbáwá ń gbà náà ẹni tí kì í ṣe mùsùlùmí ó fún ànábì ní ìmọ̀ọ́yà ó fún ìmọ̀ọ́yà tàwa ni wọ tó nítorí báwa ń sọ pé ẹ má bára yín jà ẹ fi mùsùlùmí lẹ̀ kó ṣe tiẹ̀ ẹ jẹ́ kírísítẹ́nì ó ṣe tiẹ̀ ẹ jẹ́ kí traditionalist ó ṣe tiẹ̀ ṣé torí ẹ̀ náà lè ranjú kí bí ojú nàkì lẹ́wọ̀ hóíhóí bí ojú náà kí n tó ní parí ẹ má para yín ṣé bí àní ẹ má para yín ẹbí náà lẹ́ti bẹ̀rẹ̀ tẹ́ fẹ́ má pa yẹn yìí mùnàfíkì àdọ́lùmí túlétúlé ó ti mú mi ló tún wọ̀ ohun tó tún yín mú kàkà kó fọwọ́ kàkà kó fọsẹ̀ kó tú bá gbàgbà rèdèrèdè ló ń bá. ṣùgbọ́n mùnàfíkì àdọ́lùmí túlétúlé bó ṣe ń wò yín ló tún wọ̀ ohun ló tún yín mú. Kàkà kó fọwọ́ kàkà kó fọsẹ̀ kó tún bá jàgbàjàgbà rèdèrèdè ló ń bá ká. Ọlọ́run sọ fún wa ní Quran chapter 5 verse 6 Suratu Tawbah ọlọ́ni wà ní ahadin minal mushrikina وإن أحد من المشركين استجارك فأجره حتى يسمع كلام الله ثم أبلغه مأمنه ذلك بأنهم لا يعلمون. Àwọn tí wọn kì í ṣe mùsùlùmí ti rìn rẹ̀ ànábì lọ́wọ́ rí wọ́n fún wọn ní protection ó sì fi wọlé tí wọ́n náà bá wà á lẹ́yìn tí kì í ṣe mùsùlùmí ó jẹ́ ẹlẹ́bọ ni ó jẹ́ kírísítẹ́nì ni ó jẹ́ júù ni tó bá nílò ànábì náà fún mi ní protection ọlọ́ni tó bá rí ìyàn tó bá wà bẹ́ẹ̀. Minal mushrikina stajaraka fa'ajirhu. Tó wá bá ẹ pé kó fọ́ọ̀mù ní protection ànábì má wò pé nítorí pé ẹ̀jọ̀ ṣẹ̀sìn kan náà fa'ajirhu fún ní protection. Hatta yasma'a kalama Allah. Wọ́n máa gbà tí kì í bá ṣe pé ó ń bẹ̀ ẹ̀yin mùsùlùmí jagun ẹjọ́ wà lójú ogun ọ̀tá ń lè bọ̀ wọ́n fẹ́ pa á. Kò wá rí bí sásí jọ̀dọ̀ wọ́tọ̀ jẹ́ ànábì lọ àmọ́ mùṣírìkù ni ọ̀sẹ̀ bọ ni ọlọ́ọ̀ni rí ànábì kọ́fà rẹ̀ protect ẹ̀ irú ẹ̀ ni bàbá tó ṣe ní ilẹ̀ haúsá tó gba kírísítẹ́nì 300 tó gbà wọ́n sílẹ̀ tí àwọn bá dì tí ń lé wọn bọ̀ àmọ́ wọ́n respect bàbá yẹn wọ́n wá kó wọnú mọ́sálásí ẹ̀
wọ́n wá láwọn Christian làwọn wá ó ní gbogbo ẹni tí ń bẹ bí mùsùlùmí ni wọ́n ń sin náà ni o olùsìn náà ni gbogbo ẹni tí ń bẹ bí òun ò rámọ̀tẹ́ ẹlẹ́wàá yẹn ó dẹ̀ protect wọn níjọba fi fún bàbá yẹn ní national award ẹni tó jẹ́ ẹlẹ́sìn Christianity bàbá yẹn protect yẹ ó ṣe déédéé ntáyà Quran ní Quran chapter 5 verse 6 tí ẹni tí kì í ṣe mùsùlùmí tó bá wá ìrànlọ́wọ́ security dọ́dọ̀ rẹ̀ òwe ànábì fún ní protection. àtàyè sì máa kàlà mọ́lá. ànábì that will be another golden opportunity fún yà ànábì láti jẹ́ kó gbọ́rọ̀ Ọlọ́run yé jẹ́ kó gbọ́rọ̀ Ọlọ́run láàrin ìgbà tó fún ní protection yóò máa fi ti kọ́ àyà Quran yóò máa fojú ibẹ̀ ṣe sin lọ́hùn ó ṣeé ṣe kí ìmánì ò kó sínú ọkàn ẹ̀ kó náà di mùsùlùmí kó tó kó lábẹ́ protection. súnmọ́ ẹ̀bùnì ní ọmọ àmàlà o. kódà bàbá lòun ò ṣe Islam ẹ fún dé àyè ibi tọkàn rẹ̀ ó ti balẹ̀ ẹ má jẹ́ kẹ́ protection tẹ́ fún ti parí kẹ́ wá withdraw ẹ tó protect ẹ débi tí ọkàn rẹ̀ ó ti balẹ̀. zalika bí annahum qawmun la ya'lamun. ọlọ́ni àwọn tí ẹ bá protect bẹ́ẹ̀ tó bá lóun ò gbà ìyẹn ò ní kẹ́ expose ẹ̀ fọ́tàmú ẹ gbà yí pé qawmun la ya'lamun. zalika bí annahum qawmun la ya'lamun. ó gbọ́rọ̀ zalika Ọlọ́run ó bí ní bẹ́ẹ̀ ṣe é sí náà. annahum qawmun la ya'lamun. àbálọ àbábọ̀ ó tún wá lóun ọ̀gbà Ọlọ́run gbọ́ ẹ má fara ní ẹ̀fílẹ̀ ẹ̀jẹ̀ ọmọ bá tiẹ̀ lọ aláìmọ̀kan ni kò yé ni he is an ignorant aláìmọ̀kan ni ẹ fi sílẹ̀ ẹ̀jẹ̀ kó má bá tiẹ̀ lọ ẹ wo bí Kùránì ṣe gbé ẹ wo bẹ́yìn ṣe gbé ṣé Kùránì tẹ́mi ń ka yín ní àpẹẹrẹ yẹn ń ka yín Kùránì ojú ogun lẹ́yìn ń kà nígbà tá a bára wa jà Kùránì ìgbà rọrùn lèmi ń kà lásìkò rọrùn ní tí ó dàbí ẹni ọ̀tọ̀ọ̀tọ̀ ní kàǹkà ọ̀tọ̀ láyà ojú ogun ọ̀tọ̀ láyà àgbà ọkàn balẹ̀ mo ti sọ láìmọye ìgbà olórí orílẹ̀ ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ táwọn bandits tí wọ́n ń dà lórí kí president wa fẹ́ sọ̀rọ̀ kó wa ní ẹgẹ́ bí nǹkan tí agbódegbà àwọn bandits tó wí o ọ̀rẹ́ wa Gúnmi àbíkí náà ń pè é ẹgẹ́ bí nǹkan tó sọ ẹ dákun ẹ bá dé àwọn bandits ẹsẹ̀ wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ o never ní tí ó sọ ni pé destroy every one of them ẹ kó wọn kó lẹ̀ bolórí ṣe é wínú ló mú àyà Kùránì tó fi sọ̀rọ̀ ogun lásìkò ogun ó sọ̀rọ̀ fọkànbalẹ̀ lásìkò kànbalẹ̀ ẹ wá dákun ẹ̀yin tẹ́ gbé bàbá Agbódegbà tẹ́ gbé wálú Ìbàdàn ẹ̀yin náà lábí léèrè o are we safe ṣe é ṣúọ̀ pé ká fọkànbalẹ̀ ká lọ sùn ká fọwọ́ sí pílò ẹni ó jí panla kọ̀ parọ́ o ẹni ó fapáya ẹni abápa lọ́wọ́ ẹ̀ òun ló fapáya o ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ yìí ẹ̀rí ti dé evidence tí ò rújú kí ló jọ payé pọ̀ ibo lẹ ti jọ rìn bẹ́ẹ̀ni ọba jẹ́ni tí wọ́n ti jọ ní connection tipẹ́tipẹ́ o kò easy láti gbéyàn láti north wá south west láì jẹ́ pé connection kan ti wà láàrin wọn. àti pé irú èèyàn bí ìgbìnrin bọ́mọ líle bá dé ìlú kan ọ̀dọ̀ àwọn ọmọ líle ẹgbẹ́ ẹ̀ ní ọwọ́ sí bẹ́ẹ̀ ni eré bá wọ̀ ìlú kan ọ̀dọ̀ àwọn ẹni eré ẹgbẹ́ ẹ̀ ní ọwọ́ sí. ṣé ká fọkàn balẹ̀ are you assuring us of our safety? kí ló fà tí mo fi wí bẹ́ẹ̀ Al-Qur'an kan sọ wípé ẹni tí wọ́n bá ṣàbòsí fún Ọlọ́run ò deny rẹ̀ láriwo sáà safe ṣé gbogbo ilẹ̀ Yorùbá safe kí ló jẹ́ àwí bẹ́ẹ̀ ẹ lọ wò tán ilẹ̀ Yorùbá àbá wà ní Yorùbá country lọ́wọ́lọ́wọ́ báyìí ní àbá tí wà Nàìjíríà tó bá jẹ́ wípé àwọn tí wọ́n fẹ̀sìn bojú tí wọ́n fi da Old Ọ̀yọ́ empire rú káni wọn yọjú láti da Old Ọ̀yọ́ empire rú báyìí àbá wà ní Yorùbá country tẹ̀sẹ̀sẹ̀ ń jà fún sí àwọn country tí wọ́n bá bẹ́ẹ̀ tí àwọn òyìnbó bá lórí pé wọ́n maintain empire wọn wọ́n ń dórúkọ rẹ̀ dè ní lára rẹ̀ ní Mali empire ó ti lọ Mali country lọ́wọ́ lẹ́nu àtàwọn country bẹ́ẹ̀ àwọn èèyàn yìí náà yẹn dàrú ẹ̀sìn ní àfi bojú o wọ́n mọ̀ pé mùsùlùmí ń bẹ ní Old Ọ̀yọ́ empire wọ́n tẹ̀ wọ́ bẹ̀ wọ́n da Old Ọ̀yọ́ empire wọ́n fọ́nra Yorùbá ká forever
lẹ́nu wa ò fi kò dé ní àwọn èèyàn yìí náà ní wọ́n fẹ̀sìn bojú wọ́n wọlé lèmi fi máa ń sọ wípé ẹni tí ó bá sọ pé òun ó sí ẹ̀sìn you must try to know the certain part of political religion politics. There's a difference within religion and politics of religion. Ìyàtọ̀ ń bẹ láàrin ẹ̀sìn àti òṣèlú ẹ̀sìn òṣèlú àti kówó sápò ń bẹ. Àwọn tí wọ́n ń ṣe bandits ṣe torí Ọlọ́run ni wọ́n fi ń ṣe ni. Wọ́n ṣe torí Ọlọ́run torí kó kálukó lè kó dọ́là pamọ́ ni. Kò sẹ́ni tí àwọn ṣe tí ṣe lọ forever. Wọ́n ṣe fúngbà díẹ̀ wọ́n á fi amass wealth wọ́n á kówó jọ àwọn náà dẹ̀ lọ establish síbòmí. Ṣe káwù tí wọ́n lókun tá lọ sọ fún sẹ́ẹ̀rọ̀kù rẹ̀ tẹ́ fi gbà kó ti kù. Ó possible kó jẹ́ pé táìmù tiẹ̀ ti expire wọ́n lè change ẹ̀kọ́ bá tiẹ̀ lọ bòmí kó tó máa lọ báyìí nígbà tẹ́lẹ̀ kó dẹ̀ ní tọ́jú fingerprint ẹ̀ lọ́wọ́ ó possible kó jẹ́ orúkọ tí wọ́n mọ̀ yẹn kọ́ lórúkọ ẹ̀ irú ẹ̀ ló ń ṣẹlẹ̀ pọ̀ yìí àwọn kan ń bẹ lókè wọ́n ń tàbọn wọ́n tún wọlé Ìbàdàn àwọn kan ń bẹ nílẹ̀ wọ́n ń tàbọn àwọn kan ń bẹ lókè wọ́n ń tàbọn àwọn kan ń bẹ nílẹ̀ wọ́n yìnbọn àwa òkúkú lọ́ta lọ́wọ́ bèlè bá ìdáyíwá ìjọ ọba ẹ̀dá Ọlọ́run pẹ̀tù sí wọn lọ́kàn kárí mú mi ká lè rojú sádìní Olúwa. Àmín o ká lè rojú sádìní Olúwa mi ká lè rojú sádìní Olúwa mi o ká lè rojú sádìní Olúwa mi ká lè rojú sádìní Olúwa mi. Ẹ bá mi share 20 times Ọlọ́run ó share àwòrán kan yìí ẹ like ẹ bá mi comment ẹ wá bá mi follow page yìí Ọlọ́run follow yín lórí òun. Àmín. Ilẹ̀ Yorùbá nìkan ní gbogbo àgbáyé ilẹ̀ Yorùbá nìkan ni mo mọ̀ tó gbàgbọ́ yìí pé tí ìran òun bá lè parẹ́ kó parẹ́ tí ìlú òun bá lè parẹ́ kó parẹ́ ẹ̀sìn tó ń gbèrú yìí ò gbọ́dọ̀ parẹ́ ànábì gbọ́n jù yín lọ ànábì òṣèlú ẹ̀. Ní àwọn olùfàtí nígbà tí ànábì wọ̀ ní Mẹ́kà tí wọ́n lọ confront ẹ̀ ní pé ìrẹ́ ànábì ntí Sáàdù ṣé ìwọ ló gbé Sáàdù àtàwọn ọmọ ogun dìde kí wọ́n pa ìran rẹ̀ rẹ́ ẹ bá mi tẹ like and love wọ́n ní ṣé ìwọ ló gbé Sáàdù dìde kó wá pa ìran rẹ̀ rẹ́ kó wá da ẹ̀jẹ̀ àwọn ọmọ ìyá rẹ̀ sílẹ̀ ẹni tó lọ líìdì wọn pàdé ànábì ìjọ náà kò béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ ìlú ẹ̀ ló béèrè ọ̀rọ̀ ọ̀ràn ẹ̀ ló béèrè ṣé ìwọ ló ní nítorí ẹ̀sìn rẹ̀ ló ní kí wọ́n pàlú rẹ̀ rẹ́ ìwọ ló ní kí Sáàdù ọmọ sọ pé yawma mali ama ọjọ́ òní ọjọ́ tẹ́jẹ̀ àwọn ọ̀tá rẹ̀ ọmọ sàngẹ̀ ńlá tá a lọ tá rẹ̀ ìbá wa tá a jọjọ́ ọmọ ìlú ẹ̀ ni ìbá wa tá a jẹ́ ọ̀rẹ́ ni sáwà lọ fẹ́ parun ànábi ní kájábà Sáàdù irọ́ ni Sáàdù pa mi òbí bẹ́ẹ̀ yawma marhama ọjọ́ òní ọjọ́ tí màá ṣàánú gbogbo ẹ̀yin náà mi. Sallallahu alayhi wa sallam. Man dakhala dara Abi Sufyan fahuwa aminun ọ̀tá mi tó le jù lónìí Abu Sufyan ni àmọ́ kan náà àwọn olórí ìlú mi ọ̀tá mi tó bá sá wọlé ẹ̀ lọ mi ò tó bẹ́ẹ̀ kí n fọwọ́ kan náà kèfèrí Abu Sufyan ń gbà náà kí ló dé tá nẹ́bí ọ̀nà ọmọgàjì ìlú ẹ̀ kí ló dé tó ọ̀nà ọba ìlú ẹ̀ kí ló dé tá nẹ́bí ọ̀nà ìlú ẹ̀ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ kí ní sẹ́yìn tẹ̀ ń ṣe bí wèrè tẹ̀ wá bìlífù pé bí ìlú yín bá lè bàjẹ́ ó bàjẹ́ bí ìlú yín bá lè bàjẹ́ ó bàjẹ́ kẹ́sì Ọlọ́run sá mọ́ bàjẹ́ ẹ ṣí èrè ni ẹ fẹ́ mẹ́sìn dànẹ́bí lọ ni. Bí Saudi bá sẹ̀sì bẹ́ẹ̀ ṣe wí ní Saudi Arabia ò ní bẹ́ẹ̀ dì ní. Gbogbo àwọn neighboring countries tí Saudi Arabia bá jagun tí ẹ̀ tẹ́ lọ́rùbáwá sí ẹ sọ fún yín pé ọ̀rọ̀ ẹ̀sìn ní ẹ̀dá lé ní. Ọ̀rọ̀ ẹ má ba ìlú mi jẹ́ ní Saudi gbé jáde. Ó gbé jáde ó finish wọn. Nígbà orí gbàgbà wọn fẹ́ ká Ìránù ó gbé Amẹ́ríkà mọ́ra. Máa bá àwọn ọjọ́ Ìránù kọ́ má bà mí lásìkò. Sí ọ̀rọ̀ ẹ̀sìn ní àǹfààní ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ọ̀rọ̀ ìlú ni. Ó gbọ́dọ̀ wá tọ́ ni mí náà lè yí mọ́. Allah ó di ẹni tí ó fẹ́ràn ìlú ẹ̀ Allah ó di ẹni tí ó fẹ́ràn rẹ̀ ẹni tí ó fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ bá da ogun lẹ̀ nínú ìbá bàjẹ́ ṣe lérò pé Saudi Arabia ó gbà yín láàyè níbo ṣe lérò pé àwọn north wọ́n gbà pé mùsùlùmí gidi ní ni mélòó yín ló lè kírun fún wọn tí wọ́n tó lẹ́yìn ẹ̀ mélòó yín ni wọ́n gbà pé lè kó àwọn ní kéwù mélòó yín ni wọ́n gbà pé ní ìmánì mélòó yín ni wọ́n gbà pé mùsùlùmí gidi ni ẹ̀yin wá dúró lórí pé bí wọn yín bá lè bàjẹ́ ó bàjẹ́ ẹ wá gbé àwọn agbódega ẹ ń gbé wọn wọlé ẹ wá ní àwọn pariwo nílẹ̀ Yorùbá tí wọ́n ti pariwo láì mọ iye ìgbà pé ẹ lọ gbogbo gbòòrò lẹ Yorùbá
gbogbo ẹni tí ń ṣe ọ̀kadà nígboro wọ́n ṣe Yorùbá 90% wọn north ni ẹ ti wá àwọn north sì máa ń trust ara wọn tẹ́ bá fẹ́ lo accord gbogbo àdúgbò ni wọ́n mọ̀ gbogbo léèyàn ńláńlá ni wọ́n mọ̀ gbọ́n kálukú wọlé wọ́n mọ̀ gbọ́n kálukú jáde kódà estate tí wọn ò ní access sí wọ́n mọ̀ yẹni tí ń gbé ní estate àwọn tí wọ́n ń kọ̀ kadà tẹ́lẹ̀ yẹn wọ́n ìwá ṣe Yorùbá nọ́tànà ni wọ́n nítorí ogun bá wá dé bẹ́ẹ̀ bá lè sápò nígboro bẹ́ẹ̀ bá dẹ́yìn ìlú ẹ bá wọn Fúlàní tí wọ́n ti ta kínní ní màálù wọn bẹ́ẹ̀ ìbò lókùn tí wọ́n Yorùbá ọgbà ìgboro tẹ́ẹ̀tún lẹ́ control ni àwọn Ìgbò ti ra gbogbo ìgboro tán ìbẹ̀rẹ̀ yín ti wá wà mọ́ rí pé no báyé bá lè bàjẹ́ ó bàjẹ́ kẹ́sì Ọlọ́run máa bàjẹ́ ọ́sẹ̀sì Ọlọ́run ní space ni tí wọ́n sọ fún ẹ pé wọ́n ń ìrún ìsìn láti kí space ni àbúrò àwọn aláìní làákà ìwò ni ẹ̀ẹ́dẹ̀ sí gbogbo ẹ̀ nítorí nǹkan kan ju torí owó lọ wallahi law kana lil kalibi malun ma najasati lalakabu bi kalibi dini jilalan lalakabu bi kalibi dini jilalan bẹ́ẹ̀ bá rí dọ́là lára ajá lakana lil kalibi malun ma najasati bẹ́ẹ̀ bá rí dọ́là lára ẹlẹ́dẹ̀ bó ṣe ya ẹran abìwọ̀ tó yẹn ìsìnlẹ̀ máa pè ní ẹlẹ́dẹ̀ àdínì sẹ́kù gbogbo àwọn tí wọ́n da yẹ́rúlẹ̀ bá rìn lẹ́ ń pè wọ́n léèyàn rí àwọn tí wọ́n kírun mọ́sálásí ẹ̀ kàfàrà wọn ẹ̀ sọ wọ́n ti kèfèrí àwọn tí wọ́n jẹ́ ọmọ tí wọ́n jẹ́ ọjọ́ ọmọ ìlú yẹn tí wọ́n jẹ́ lẹ́sìn Christianity ẹ̀ láwọn gangan lẹ́fẹ̀ẹ́ rí àwọn oní traditionalist ẹ̀ ń lọ bá àwọn míì ṣe láwọn tó jẹ́ pé ń jọ ogun bá dé wọ́n identify yẹn bẹ́ẹ̀ kì í sára wọn èmi orúkọ wọlé ẹ̀ fún mi tán ìrun kí ló tún lára mi gbogbo dọ́tẹ̀ tí ń títẹ̀ mọ́ mi ò bá lè mú lọ òkè alhamdulilayi kì í sọgbọ́n mi tá a bá tètè pariwo bá ìran Yorùbá ogun ti dé bòde wọ́n ti gbàlejò ọ̀ràn àti gbàlejò ọ̀ràn lẹ̀ Yorùbá ẹ tètè àwọn tí wọ́n gbé àlejò yìí wá ẹ tètè mú wọn ẹ máàkì orúkọ wọn dáhùn tó bá di pé wọ́n kidnap èèyàn nígboro ẹ tètè mọ̀ wọn ẹ̀sìn tí wọ́n gbé dání ó yàtọ̀ sí Ìsìlámù tiwa ọ̀tọ̀ ní Ìsìlámù tiwọn ọ̀tọ̀ ní Ìsìlámù tiwa babaláwo náà ṣe ìwọ lọ dáná ni Ọlọ́run yà kà tó bá ní ọ máa dúró àwọn atẹ́ ń pè ní kèfèrí ní ṣé gbogbo wa iná lọ́nà wọn wà ní ẹ máa lọ. lẹ́ẹ̀mẹ́rin lílí kẹ́lí bí mẹ́lú. Ọlọ́run jẹ́ ọba aláforíjì sí. mánájà àti. dákẹ́ kí ni túmọ̀ àforíjì Ọlọ́run tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ní ṣe rí yìí lọ́lọ́run bá lọ orí ni kò ní sẹ́kù ẹ̀yọ ẹnìkan láyé. لو يؤكد الله الناس بظلمهم ما ترك عليها من دابة Ọlọ́run ní tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe burú tó lè wọn Ọlọ́run burú ni kò ní sẹ́kọ̀ọ́ yọ ẹnìkan láyé torí kò sí èèyàn yẹ yọ kan láyé. Ta ni yín bolẹ̀ ti gbẹ̀sẹ̀ wá ta lọ́kọ yín lẹ́sìn kí ni ó jẹ́ àtètè pariwo àwa kan bẹ́ẹ̀ tẹ́ ẹ ti máàkì ló jẹ́ kí n máa bí yín léèrè yàtọ̀ fún ti gbogbo ọ̀ràn Yorùbá tẹ́ ẹ gbọ́dọ̀ fọwọ́ kàn ṣe àwa tá à ń ṣe wá sí i ẹjẹ àjọ máa gbé lálàáfíà ṣàṣẹ́fù bàbá ń bára wa jà bíi kákúkọ o lọ́dọ̀ tí yín kọ́ o kò sábúrú tẹ̀ tí rò mí tán wà láyọ̀ náà nínú mi lè ka ya burú mo fẹ́ gbà nǹkan dáadáa kan lọ́dọ̀ ẹ̀rù Ọlọ́run kan l'Àbújá ẹ̀rù Ọlọ́run yẹn àwọn kan bá mi níbẹ̀ mo kó bẹ̀ tán lẹ́nu yẹn sọ fún mi bí abẹ tí nǹkan Islam ní kínní àwọn èèyàn yín dẹ̀ ìṣe mùsùlùmí wọ́n lè ṣe mùsùlùmí wọ́n á ní kó bí àwọn Yorùbá ẹgbẹ́ mi tí wọ́n jẹ́ mùsùlùmí kó bí àwọn míì léèrè tí wọ́n ṣe rú àwọn yẹn. ó ní wọ́n bá yín jẹ́ gan o kódà wọ́n ti gbà kínní yẹn fún ẹlòmíì àmọ́ wọn ò fún yín ní tọ́ dáa ju ti ẹ̀ gbà. kí ló dé àwa tí a tá à ń ṣe wá sí ẹjẹ́ àjọ gbé lálàáfíà sáà safe lọ́wọ́ yín sí àwọn ọmọ wa safe síran wa safe lọ́wọ́ yín pẹ̀lú tẹ́ ẹ gbé wọ̀lú yìí o kí ló jẹ́ wí bẹ́ẹ̀ àwọn tẹ́ ẹ lọ jọ́yìn pẹ̀lú wọn ìgbàgbọ́ wọn ni pé anybody tí ò bá ṣe àkídà irú methodology báwọn ṣe ń worship ideology táwọn gbé wá anybody tí ò bá ṣe àrẹ wọn ní kì í ṣe mùsùlùmí lọ́dọ̀ àwọn ṣé gbogbo àwọn tí wọ́n ti kú kí ànábì ò tó dé ayé tí ń bẹ over 5 billion tànábì tó dé gbogbo àsìkò fítírà tí ọ̀sán nàbì láyé ṣé gbogbo wọn yẹn náà inú náà ni gbogbo wọn lọ lásìkò fítírà tí wọn rà nàbì kankan jíṣẹ́ fún wọn
kí ni túmọ̀ aláàánú tọ́lọ́run jẹ́ ntí ó wà jẹ́ ká pariwo bẹ́ẹ̀ president ti wà o la fi gbọ́dọ̀ fi ẹ̀mí wa kọ́ yín lọ́rùn ntí bá ń bẹ lọ́wọ́ èèyàn tá a fẹ́ gbà ilẹ̀ lè blọọkù pé a má rí gbà nínú àgbà tọ́lọ́run bá ti mọ̀ pé nǹkan yẹn wúlò fún wa ní ayé ntí bá ń bẹ lọ́wọ́ èèyàn lè blọọkù bó o lẹ̀ ṣe ní blọọkù ẹ̀mí wa bó o lẹ̀mí wa ò sí ní bọ́ gbogbo àwa táwọn wá àlàáfíà bó o lẹ̀mí wa ò sí ní bọ́ àwọn èèyàn yìí smart débi pé wọ́n wọlé sí àwọn traditionalist lára traditionalist ó sì dọ̀tá yín lójú ẹsẹ̀ towótowó tóògùn tí gbogbo ẹ̀ wọ́n bá wọlé sẹ́lẹ̀sìn christianity mi lára yóò gbàgbé gbogbo tẹ̀ tíjọ́ sí ní dáadáa tí wọ́n bá wá ní kí ló dé tí ń bà lẹ́rù tó fi sọ yí pé sẹ́mi àwọn dé sẹ́mi tèmi dé ẹ̀mí bàbá Mùdírù ńkọ́ sóde lọ́wọ́ yín ọ̀gá wa nu gbogbo àwọn tí wọ́n jọ bẹ́ẹ̀ sẹ́mi wá dé lọ́wọ́ yín tẹ́ bá ní kí ló dé tí ń ṣe bẹ́ẹ̀ ní May 2025 tá wà bẹ́ẹ̀ ní Katsina àfáà kan bẹ́ẹ̀ tí ń pè ní Mustapha Aliyu Onguwa lóko rẹ̀ irú wáàsí táwa ń ṣe yìí lòun náà ń ṣe ó ń ṣe wáàsí ẹ má bá kírísítẹ́nì jà ẹ má bẹ̀ lẹ́bọjà wáàsí tóun náà ń ṣe nù ẹ tẹ̀lé ní tí Kùránì yín wí wáàsí tí ń gún wá ń ṣe nù wọ́n kidnap ẹ lẹ́yìn ọjọ́ karùn-ún wọ́n ṣe fídíò bí wọ́n ṣe dúnbú ẹ wọ́n dúnbú ẹ bí ẹran ni wọ́n tún wá dúnbú ẹ àti pàkọ́ ni ẹ ti dúnbú ẹ àwọn èèyàn yìí ni ẹni ẹgbẹ́ wá bàdàn àwọn èèyàn tí protect ni àwọn ni wọ́n dúnbú Onguwa ní Katsina ní mẹ́ẹ̀ẹ́ta mẹ́bẹ̀ yìí náà ni ẹ wá ní àfọkànbalẹ̀ bó o la ṣe fẹ́ fọkànbalẹ̀ ẹ jẹ́ tó mú mi wá wọ́n tún pè kan ní Imam Maru ní Zamfara wọ́n fìbọn fọ́ orí ẹ̀ níbi ọjáde mọ́sálásí ẹnu ọ̀nà mọ́sálásí ní wọ́n fìbọn fọ́ orí ẹ̀ sí nítorí pé ń ṣe wáàsí ẹ má ṣe bandits ẹ má ṣe Boko Haram kò bófin Ọlọ́run níta nẹ́bí wí kọ́ lélẹ́yìí ẹ má dojúlé kírísítẹ́nì ẹ má dojúlé traditionalist wọ́n fìbọn fọ́ orí ẹ̀ sẹ́nu ọ̀nà mọ́sálásí ni ẹ lọ ka rẹ́kọ̀dù. Number 3 ní Yobe wọ́n pè kan ní Goni Aizau wọ́n tún bò náà àfáàní ìmáàmù ni wá sí ẹja gbé lálàáfíà lòun náà ṣe. Number 4 ní 2021 ìmáàmù kan ní Niger State ìbọn ni wọ́n fi já ìfún ẹ̀ wọ́n bá níbi títí ń ṣàdúrà lọ́wọ́ wọ́n sì fìbọn já ìfún ẹ̀. Ní 2024 ní Zamfara ìmáàmù kan wọ́n pa bí ìgbà tí wọ́n ń pa ẹran ni wọ́n tún pè ìmáàmù kan ní ìmáàmù Abu Anas wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti pa nílẹ̀ Haúsá àwọn èèyàn yìí wá ní èèyàn tí ẹ wá lẹ́rù ọmọ bà wá nítawọn náà sì fi bẹ̀rẹ̀ ní kán máa lébẹ̀lì gbogbo ẹni tí ò bá wọn ṣe pé kèfèrí lélẹ́yìí nìkan kírun ni kèfèrí lélẹ́yìí ẹ má kírun lẹ́yìn ẹ̀ eléyìí ọmọ kéwú kọ́mọ kankan nu kéwú eléyìí ò tiẹ̀ gbẹ́sìn yé eléyìí ọmọ tàwíìdì ní tí wọ́n fi kó wọn lọ́bẹ̀ jẹ́ ní Haúsá nìyẹn wọ́n fi búrẹ́dì kó wọn lómi ọbẹ̀ tó wọ́n dà bá mẹ́tò ní àwọn ìwọ̀n yìí correct àwọn arílẹ̀ Yorùbá correct bó o lẹ́sẹ̀ nílé wa kó lẹ̀ Yorùbá a níbo mi ta lọ ibi tá wà náà ni bó o lẹ́sẹ̀ ní ránṣẹ́ òjíṣẹ́ ẹ̀kú sí wa a fi ẹ̀mí wa lé Ọlọ́run lọ́wọ́ ìṣọ́ wa fi lé Ọlọ́run lọ́wọ́ a wá fi lé ìjọba lọ́wọ́ gbogbo eléyìí tàbí ìníjọba gbọ́ ẹ̀yin máàkì orúkọ gbogbo wọn dáhùn gbogbo ẹni tó lọ síbi tí wọ́n jẹ́ agbódegbẹ̀yà wá nìbàdàn ẹ máàkì orúkọ wọn dáhùn wọ́n láàyè mi wà ní wọ́n lé tí wọ́n bá nírọ̀ lápá gbogbo eléyìí tí mo kà yìí ṣèrọ ni làwùkánà lílé kálíbi máa lónìí. máa nàjà sàtì lálàkàbù bí kálíbi dìní jìlálà lálàkàbù bí kálíbi dìní jìlálà. ẹni tẹ́ gbé wọ̀lú yìí àárọ̀ tátàrọ̀ náà ti wà mí ìdùjàmúrì wàyúsìkù ayẹkùnà ládìrọ̀mù. wàyúsìkù ayẹkùnà ládìrọ̀mù. yakuru wakuda jùsàtún àmú. fàyínà náírà bíi wùdáyìí tùsìkà. fàyínà làárọ̀ àwọn kàlámù. fàkúlìtù mi náà ta júbì láì ta sí. àìkọ́dún ní umayyatu àmúníyàmù. àìkọ́dún ní umayyatu àmúníyàmù. àfààní mo rí pírọ́blẹ̀mù tí ń bọ̀. àrọ́ àbákìlú náà yára fún tààtà rọ̀mẹ́lì
أمره والجاهلون يعرفون الفتنة إن أدبر àwọn onílàákàyè tí pírọ́blẹ̀mù bá ń bọ̀ wọ́n dá mọ̀ pé pírọ́blẹ̀mù ní ń bọ̀ àmọ́ àwọn òmùgọ̀ èèyàn àdánwò ti wọlé yóò ti jáde kan tó mọ̀ pé fìtínà ló wọlé àfààní mo rí iná tó fi eérú bojú. tẹ́tà rọ́mẹ́ẹ̀dì wà mẹ́ẹ̀lú jámúrẹ́. òkú náà ń bẹ nísàlẹ̀ pẹtiróòlù wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìsáná ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n ń sún mọ́ra wọn ẹ wá ṣe tẹ́ ní nǹkan òde ìjà alámú yóò dé fi ha ó kà láà àwọn onílàákàyè wọ́n mú dájú sàtún wà mú. gbogbo ẹ̀yin ọba alẹ́ Yorùbá kílẹ̀ ìjọba alẹ́ lórí gan ọba akílẹ̀ jẹ gan majority ọba alẹ́ Yorùbá ọba lórí owó ni kò sí tí wọn ò lè ta wọn lè ta ọmọ tí wọn bínú ẹ̀tàlẹ̀ onílẹ̀ oyè lókù tí àwọn ọba alẹ́ Yorùbá tẹ́ ẹ bá gbọ́ yẹn tí wọn gbà lórí oyè mi 50 million 100 million lásìkò tí wọn pa àwọn tí wọn jẹ́ citizen ní tẹ́lẹ̀ ń ṣèjọba lé lórí bẹ́ẹ̀ bá rí àwọn ọba alẹ́ Yorùbá tí wọn bá ń bára wọn jà tó le kankankan ó kálukú lọ fowó rẹ̀ ti blọ́gà kí ni wọ́n jà lé lórí owó ìjọba ni kó kálukú lè rówó gbà lọ́wọ́ ìjọba ni gbogbo eléyìí ń bẹ́lẹ̀ ẹ̀ yanjú ẹ wá lẹ́ ìjọba lórí kíni majority yẹn lè mú owó lórí transformer ṣe àwọn ọba alẹ́ Yorùbá àwọn táwọn ẹgbẹ́jà wọn rè èmi ni mo máa ń lead lẹ́nìkan bá rí ọba alẹ́ Yorùbá fín mi ò lè stop ẹ mi ò ní stop action yẹn amẹ́rin náà change owó kọ́ ni gbogbo nǹkan ọmọlúwàbí ní ọ̀sẹ̀ kù ẹ̀ náwó tán ojú yóò wálẹ̀ ojú yóò bò ó. fàyínà náà. gbogbo àwọn tí wọ́n ń lọ wá ìwà kùsà tí wọ́n ń lọ wá gbogbo nǹkan ọrọ̀ ajé wa síbi wọ́n ní owó lọ́wọ́ balẹ̀ nu wọ́n lówó àwọn ọba nù ebe àwọn ọba kan ní arrest ní Kwara tí wọ́n ń lọ lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn ajínigbé owó táwọn ajínigbé ń gbà àwọn ọba ń pín bẹ̀ náà. ẹ wá ṣètò ẹ lára yóò respect ẹ̀yin ọba mọ́ ẹ jókòó ní níjókòó ọba ntẹ ìjẹlẹ̀ ń wá kiri ntẹ ìmúlẹ̀ ń wá kiri bẹ́ẹ̀ bá ti rówó là ká ìtàn lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá ẹ lọ change a lè rí yín fín torí ìmọ̀ náà ń ṣe ní bàbá wa àwọn sì mọ protect ọ̀nà yín kódà bẹ́ẹ̀ mọ̀ a mọ protect ọ̀nà yín. nítorí náà bí tàwọn ọba ṣe jẹ́ nìyẹn bẹ́ẹ̀ náà wà ní tàwọn afá ilẹ̀ Yorùbá àti pásítọ̀ àtàfà àtolórí traditionalist ètò kálukú àjẹló kálukú wa bẹ́ẹ̀ bá ti rí tó lé kankankankan jù ó fẹ́ lo òwe Khalif Turaf díẹ̀ nǹkan tí wọ́n sì introduce ní ti nǹkan wọn lè mọ̀ kó exist ẹ̀ ń fẹ̀mí wá ta káàtì ẹni àmọ́ bára wa jà ó dẹ̀ mélòó tẹ́ ẹ gbọ́ pé Saudi ń bá àwọn kírísítẹ́nì tẹ́ ń gbé Saudi jà ó dẹ̀ mélòó tí Saudi ò mọ̀ pé àwọn kan bẹ tí wọ́n ń ṣe tí ẹ jẹ́ pé wọn ò sí Islam kódà atheist bẹ Saudi Arabia sẹ́ẹ̀mọ̀ ni Maka àti Medina nìkan ni wọ́n fọwọ́ mú pé àgbọ̀dọ̀ rẹ nìkan kan bẹ ju mùsùlùmí lọ state méjì yẹn nìkan ládùúgbò state ti bẹ Saudi Arabia sáwọn tí wọ́n ṣe mùsùlùmí ṣe bọ̀ wọ́n Maka ṣé wọ́n pa wọn ni kí ló dé tẹ́ fẹ́ lẹ́sìn jẹ́ lẹ́sìn lọ eléyìí tí wọ́n wí tọ́ba ti dọ̀la wọ́n tún fún àtàní ẹ̀yin ọ̀bà yẹn jẹ́ tẹ̀ gbéra yín lẹ́ni ọlọ́run ẹ̀yin tẹ́ wéra wà níbi tànẹ́bì Mùsá ẹ̀fà tẹ̀sùbá lọ́bi ti ṣe Abdul Qadir ìwà ànàmúrúsù ìwà kùdáàlù lọ́kọ̀wọ́ gbogbo yín àti pásítọ̀ nu yín àtàfà nu yín pápá jùlọ àwọn àfà àtàwọn oníṣẹ̀ṣe nu yín àwọn leaders oníṣẹ̀ṣe ẹ̀bẹ̀ nìkan náà ládùúgbò tẹ wíńgbà Tinubu fẹ́ wọlé èbò ẹ̀yin kírísítẹ́nì tí ò jẹ́ kò ní wọlé ọlọ́run ránṣẹ́ lọ́jọ́ kan lórí kíní kan ní sọ́jẹ́ ni àtúwárà wọn tí wọn tó láyà ọmọ alágbàríkà Pasuma wọn tó láwọn ríran kú sí kí ló dé tó ríran kú sọmọ rẹ ẹ̀yin ríran rẹ láyé yín ojú yín rí nǹkan rẹ ní àfihàn ẹ̀mí Pasuma ogun ìwọ lọ́ọ̀yà fẹ̀mí rẹ di làwùkánà lílé kálíbì máa lù ú. máa nàjà sátì lálẹ́ bí kálíbì dìní jìlálà lálàkàbò bìkẹ́lẹ́bí dìní jìlálà. ẹni tẹ́ gbé wọlé tó jẹ́ agbódegbà ó lóun ti fi ọwọ́ ara òun kó àwọn bandit 300 àbí 3000 ó lóun ti kó wọn léjọba lọ́wọ́ níjọ́ títí lọ negotiate resort wo lárí improvement wo ló wà ó tún wọ̀ sísì ni wáì lásìkò yìí nílùú Ìbàdàn wáì ìlú Ìbàdàn wáì ìlú Ìbàdàn wáì lásìkò tí wọ́n ń pààyàn lọ́wọ́ ní Kwara àti Èkìtì wáì ẹsẹ̀ ya ìka tó báyìí ẹ̀sìn tí yàn láàánú lójú ẹ̀sìn kẹfà yé àwọn èèyàn jẹ kẹfẹ́ nu yàkàyàkà
àwọn èèyàn ẹ̀sìn tẹ́ gbé dání nu àyọ̀wà jẹ́ ẹni tí wọ́n fi sọ ajá kásíkáde gbogbo yín mọ́lẹ̀ kẹ́ ẹ̀ lè jẹ́ aráyé ṣe àwọn orílẹ̀-èdè kan bẹ wọ́n gbà pọ́nlọ́ ń bẹ ajá living fine wọ́n sí náà wọ́n sí òrìṣà wọ́n sí kankan ajá living fine kí ni tiyín àbí ẹ bá dọ̀rùn wọn wọ̀ náà sóò ti dọ̀rùn náà sọ́nà tí ẹ̀ jẹ́ kó déwájú òun náà sóò ti dá kìyàmù náà ṣé wọ́n lọ́ọ́ dájọ́ ọlọ́run tọ́lọ́ ń bá ní gbogbo ẹni oní ọ̀wọ́ náà nǹkan ọmọ wà jẹ́nẹ́ kí wọ́n bá wọ náà lọ lọ́ọ̀yàwó ló fi gbé ọlọ́run kí ló dé àìníṣẹ́ṣe wá ó ti wọ̀nyí lẹ́wù báyìí ẹ̀sìn lẹ́ ń tàjẹun ẹ̀sìn lẹ́ fi ń jasọ ẹ̀sìn lẹ́ fi ń kọ́lé ẹ̀ ronú kí ni progress ilẹ̀ Yorùbá gbogbo owó tó yẹ ká fi develop gbogbo ẹ̀ ilẹ̀ ti kó lọ sí di ẹ̀sìn náà tàbá rí Dangote mẹ́ta nílẹ̀ Nàìjíríà ó ti lójútùú gbogbo owó tẹ̀yìn pásítọ̀ ń gbà àjọ kọ́mpìnì mélòó lẹ fi dálẹ̀ mélòó yín ló ní kọ́mpìnì ẹ̀yin àfáà tẹ̀ sọ pé yín lẹ mọ́jù tẹ̀ gbowó lárúbáwá ẹ̀ tún gbowó lẹ Yorùbá kọ́mpìnì mélòó lẹ ní èèyàn mélòó ní jẹun lábẹ́ yín àbí ṣé Kùránì nìkan láàjẹ ṣé Bíbélì nìkan láàjẹ ṣé ẹbọ nìkan láàkómi àní ṣiṣẹ́ mọ́ ó ti jọ kọ́ńtì yìí torí abáni o pírẹsidẹ́ǹtì torí ẹ̀fà po tó lè sọ ẹ̀sìn di private issue bó ṣe wà láwọn western world wọn ká dúró ọmọ ṣe tiẹ̀ lábẹ́lẹ̀ nítorí ẹ̀ látò nísìnyí ẹ̀yin ìjọba ọ̀nà ń bẹ gómìnà mi ò ṣe ilé iṣẹ́ ìjọba ń bẹ gómìnà mi ò gbé dìde àmì ẹ̀ lọ́ọ́ donate bílíọ̀nù fáwọn ẹlẹ́sìn ẹ̀rì bínú ọlọ́run àtúwá àrọ́ kan fi balẹ̀ ní Nàìjíríà ọ̀hún náà àwọn eléyìí ń bayé wa jẹ́ lọ ìjọba ò lè mú orí nǹkan kan ṣe sí nítorí ẹ̀ jẹ́ pé majority wọn náà ní à ń ṣiṣẹ́ fẹ̀yìn ìjọba o àwọn kan kóra wọn kí wọn làwọn fọ ẹ̀sìn mọ́ ní gbogbo state àwọn làwọn control state bẹ́ẹ̀ bá parọ́ fún gbogbo èèyàn kì í ṣe bí irú èmi ọmọ akéwò bẹ̀rù mo mọ iye ìjọba tí mo ti bá ṣiṣẹ́ ẹ̀yin tí mo mọ̀ pé contractor ni ẹ̀yin lẹ́ ń jáde lẹ́ ń bú àwọn àgbàlagbà lẹ́ sọ pé ẹ̀yin lẹ́ ń jà fẹ́sìn ẹnìkan kúrò ní ìta àfihàn tẹ́ bá fẹ́ jà fún ìjàbù ẹnì gbogbo dọ́tẹ̀ tí ń jà fún ìjàbù ẹ sọ oríire tẹ́ kó wọ ní Islam bí ẹ bá jà fún ìjàbù mo oni Ghana must go tí ọ fọlú ẹ torí ìjọba wò pé káwọn eléyìí mọ bá wọn láyé jẹ wọn sáré sẹtù wọn mo ní rẹkọọdù àwọn kan lọ́wọ́ ọmọ yẹ owó tí wọn gbà nígbà mo ń bẹ níjọba wọn máa fi Ghana must go ẹ wá búra bẹ́ẹ̀ bá gba mọ́tò tẹ ẹ gbalẹ̀ lọ́wọ́ ìjọba tẹ lẹ́nìkan kan gbọ́dọ̀ dìbò fún ẹ jáde ẹ wá sí pé ẹ wá búra ẹ̀yin ọba ayéjẹ yìí bẹ́ẹ̀ bá ń pera yín lórí state èmi wà lọ́ndà yín wọ́n máa mọ̀ pọ̀ ní mí nítorí dẹ̀ ṣe fún mi nínú ayé táyé gbọ́ mi yé kì í sẹ́gbẹ̀rún tẹ̀yìn ẹ̀yin wèrè tẹ́ kóra yín jọ ẹ̀yin náà lọ lẹ́jẹ́ àpò pẹ̀lú wọn kán lè bá lé wa kó láyé kán lè bá sọ wájọ ta ara wa làwọn ká náà lè kálí bí. mẹ́nu lọ́nà jásàtì lẹ́wọ̀n ká náà lè kálí bí mẹ́nu jásàtì lálẹ́. èmi kì í ṣe ẹni tẹ́ẹ̀mọ́ lérò wípé nítorí nǹkan kan a bá fi nǹkan kan tán a bá fi nǹkan kan bọ́lá bá yọ nínú kéèjì máa ma dúpẹ́ fọ́lọ́ ni nítorí náà ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí gidi àwa ni ká wake up o ìjọba àtẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹlẹ́sìn yòókù ẹ má máa bú gbogbo mùsùlùmí mọ́ àwọn language kan bẹ tó jẹ́ pé nílẹ̀ Lárúbáwá common language ni Christian ilẹ̀ Lárúbáwá tó bá fẹ́ pe Ọlọ́run Allahu ni ó wí tó bá fẹ́ sọ pé Ọlọ́run ṣeun alhamdulilayi ni ó wí ó ti di language tiwọn gbólóhùn yẹn lẹ́yìn wá sọ di gbólóhùn wú bẹ́ẹ̀yàn bá jẹ́ mùsùlùmí jù bẹ́ẹ̀ lọ tó bá wà nínú igbó tí ń dàkó lọ́wọ́ tó bá gbọ́ tẹ́nìkan pariwo Allahu Akbar Allahu Akbar àtọ́kọ́ àtàdá ló ń tọ̀ wọ́n sọnù ní gbólóhùn tó yẹ ká gbọ́ kí ni wọ́n máa dùn kí ló dé kódà bẹ́ẹ̀ bá lágbára pé kọ́ máa ké bẹ̀rù ọmọ rìn Ìbàdàn ẹ lọ búlọ̀kù ẹ̀wù kẹwọn tí ọ̀sẹ̀ rẹ̀ mélòó lára yín tẹ̀sí àsọ̀rọ̀ yín ti wèrè kalẹ̀ ẹ tún wá ń gbé agbóde ìgbà wọlé ẹ̀mí ẹni tó bá bọ́nu gbogbo wa ohun yín lákàntì ẹ̀ sí kíjọba ó gbọ́ kí gbogbo ayé ó gbọ́ ẹ bá mi máa táìpù orúkọ wọn sórí gbogbo íńtánẹ́ẹ̀tì mo ti rí yakasẹ́ẹ̀tì tó jáde tó pariwo ẹ̀mí ọ̀làárọ̀ bí ẹ bá ti gba ẹ̀mí ó ti tán nù la fi gbọ́dọ̀ pariwo wọn
ìlú mẹ́ta ni wọ́n pọ̀ sí jù àwọn kan bẹnu alùsùnà tí wọ́n jẹ́ nire wallahi ẹ̀rí kan bá wọn dá síbẹ̀ àwọn kan bẹnu àwọn alùsùnà ọ̀rọ̀ ẹ̀kọ́ kún ọ̀dọ̀ wọn ẹ̀ lérí bẹ́ẹ̀ bá fẹ́ mọ ibi tí wọ́n pọ̀ sí àwọn kan bẹ Ìbàdàn àwọn kan bẹ ní Ọ̀ṣun state nílùú kan ní tòsí Ọ̀ṣun lọ́ṣun state àwọn kan bẹ ń bẹ àwọn kan bẹ ní ìlú kan kẹ́ tó dé lọ́rin àwọn kan bẹ ń bẹ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn làwọn tó burú pọ̀ sí nísìn ẹyọ kan sì ń sọ òun gọ́ kiri nílẹ̀ Haúsá àwọn kan sì ń bẹ́nu àwọn tí wọ́n jọ ń jẹ orúkọ kan náà tó jẹ́ pé dáadáa nù súnà làwọn ń lò wọ́n rọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn ṣe bá ṣe àwọn ẹ̀sùn wẹ́rẹ́ kan náà ń bẹ lẹ́kọ̀ọ́ tí ń darapọ̀ mọ́ wọn ibo lẹ́fẹ̀ẹ́ kí ló dé tẹ́fẹ́ ba Nàìjíríà jẹ́ torí ọ̀rọ̀ ẹ̀sìn àwọn kan ti wáyé tí mo sì lọ pẹ́ẹ́pẹ́ náà ayé ò parẹ́ ẹ mọ̀ wá jẹ́wọ́ ọlọ́mọba wa ó wọná ọ̀dà bó bá jẹ́ pé tiná ni ẹ sílẹ̀kùn rẹ̀ lẹ́bi kọ́kọ́rọ́ rẹ̀ bá bẹ lọ́wọ́ rẹ̀ sílẹ̀ jáde kí ló bí tó bá pàdé Ọlọ́run lọ́jọ́ gbé di àlìkìyàmọ̀ pàṣẹ kálíkìyàmọ̀ dé nìsí tí máa ń bẹ lọ́wọ́ ẹ̀dẹ̀ afẹ́ sọ gbogbo wa di wèrè ẹ̀dẹ̀ afẹ́ sọ gbogbo adásíwìn ọkàn wa balẹ̀ mọ́ December làwọn ẹ̀ jẹ́ ń ju kíní kírísímàsì náà dísíkò bí méjì ní ẹ̀ sọmọ wa nu mọ́tò lánàá pàápàá ẹnìkan bẹnu mọ́tò pẹ̀lú mi oníṣàwọn ará àbíkọ́ nù pẹ̀lú ará àbíkọ́ àwọn kírísítẹ̀nì ní fi wọ́n lẹ̀ Ọlọ́run tí jẹun òde kí ló dé tó rò bẹ́ẹ̀ ó nígbà wọn lẹ́nìkan wọ̀ ló ń jẹta òun sì gbọ́ pàpàpà lẹ́nu ọmọ para ẹ̀ kí kó tó dé làwùká náà lè kálí. kálíbì mélòó máa nàjà sátì lálá kábù bí kálíbì dìní jìlálà lálá kábù bí kálíbì dìní jìlálà. ojú ti là gbogbo ayé ti dá yín mọ̀ mo mọ̀ pé látọ̀ la lọ tọ́pìkì àti ọgbà góòlù lẹ́tọ̀ gbèrú gbogbo yóò máa pariwo ni wọ́n máa wọ̀nà lókun tẹ́ máa wí. ìsìláàmù lẹ́ni tó bá tọwọ́ bọ̀ dọ́mọlúàbí ẹnìkan bí ó ṣe rí fún ni ẹ sì ń tọwọ́ bọ̀ dọ́mọlúàbí àwọn èèyàn rẹ̀ fi rọ́wọ́. nǹkan méje àwa tá a jẹ́ àfa àtọ́kù táwa kì í bá wọn ṣe kántánkánntán yìí nǹkan méje ni a fi ń dìfìtì wa nǹkan méje ni a fi ń dìfìtì wa fi ká tètè ṣe correction. Number 1 unity bẹ fún wọn o wọn unite kan wọn máa wára wọn ìrònú wọn jọra wọn àmọ́ wa a unite n ti fa wàhálà nù láàrin wa náà ni wọn máa lò against wa láti dáńtà bá fẹ́ tó ó ti tó ìjọ méjì tí mo ti raise nítorí kálẹ̀ àlàáfíà lè jọba ńlẹ̀ Yorùbá wọn tọwọ́ bọ̀ Ọlọ́run jẹ́ kán rí túká ọ̀kan bẹ tí wọn mọ̀ pé mi ni mo wà lábẹ́ nítorí àlàáfíà lẹ̀ Yorùbá dẹ̀ ìjàádù tí wọ́n mọ̀ wọ́n tọwọ́ bọ̀ débi pé àwọn náà fira ẹ̀ hàn kóun lòun dá ìjàádù sílẹ̀ kì í sáwọn. unity wọn unity ó ti wà láàrin àwọn afáàtà tí wọn ò ní máa fi súnà dẹ́rù bà wá tí wọn ò ní máa fi iná dẹ́rù bà wá tí wọn ò ní máa fi ìbàlórúkọ jẹ́ dẹ́rù bà wá. wọ́n wá sọ wọ́n lo kinní yẹn bí àwọn tí ń ta ọjà bá ṣe máa ń lò marketing strategy ni wípé tẹ́nìkan bá fẹ́ ṣe soft drink lẹ́nìí yóò kọ́kọ́ máa sọ aburú tí ń bẹ lára kóòkì ẹ má mu wọn o tòun yìí ni kẹ́ ẹ má mu ẹlòmíì ò ní ẹni tó bá fún ọ tó àwọn dókítà tí wọn ní kẹ́ ẹ má ẹ̀yin ní diabetes wọ́n ní kọ́ mẹ́jẹ ṣúgà wọ́n fẹ́ pa ẹ̀yìn àwọn yìí wọ́n burú ni torí pé òun fẹ́ tètè rán ọ lọ́rùn ni òun ní kàtó òun wá ọmọ jẹ ṣúgà bó ṣe wù ẹ́ ọ fẹ́ pa ọ ní marketing strategy yẹn ni ẹ ń lò nínú ẹ̀sìn wọ́n unite bàjẹ́ wàláì tí wọ́n bá fẹ́ ba ayé ẹnìkan jẹ́ ìsinlẹ́mọ̀ ìpè gbogbo wọn ní ọmọ ara wọn wọ́n kóra wọn jọ ní tààrà. Number 1 bó ní unity ó sì dé. Number 2 láyé sùlù náà so fáwọdọ lásàrà àtàlà wọn. wàlá sàrà àtàìsà ju àlùm sàdù wàlá sàrà àtàìsà ju àlùm sàdù. àwọn afá tó kù àló lórí. lẹ́yìn sílù náà sàfọ́dún lásàrà àtàlà o. lẹ́yìn díẹ̀ nínú àwọn olórí àlólórí ó ń kó yàjẹ́ wá tí aburú bá kan ọ̀kan nínú wọn
wàláì gbogbo bí ẹ ṣe ń rèsì lọ́ọ̀yà ni wọ́n máa rèsì adájọ́ gbogbo ọ̀nà adájọ́ tí Nàìjíríà gbé kalẹ̀ bí ẹ ṣe ń tọwọ́ bọ òfin Ọlọ́run ni wọ́n ń tọwọ́ bọ constitution Nàìjíríà láti fífọ̀ wọ́n mọ̀ bí ẹ ṣe ṣe kéèsì bàjẹ́ wọ́n mọ̀ bí ẹ ṣe báyé èèyàn jẹ́ nítorí wàá burú ni pé gbogbo àwọn bàbá tí ń kú tí ń ṣe pé fún tẹ̀yìn lẹ́yìn gbèjà yìí tí wọ́n bá ti fún àwọn bàbá yìí ní tọ́rọ́ kọ́ bá àwọn àfa àgbà ìsinlẹ̀ ìdáhùn ló tó dákẹ́ ẹjẹ́ fi wọ́n lẹ̀ fọ́lọ́hún wọ́n ti gbà kan ẹjẹ́ fi wọ́n lẹ̀ fọ́lọ́hún àwọn ń kọ́pẹ́rẹ́tì wọ́n jọ ń dáwó jọ jagun ni ọ̀tọ̀ọ̀tọ̀ làwa lọ tí wọ́n bá ti jù sí wa láàrin pé kọ̀bẹ̀rù Ọlọ́run kọ̀tàlẹ́sùnà yóò wọná ẹ̀yìn yòókù ẹjẹ́ ọ̀rọ̀ wípé àdàní wọn náà bá padà sí bàbá rẹ̀ lọ dáná lẹ̀ bẹ́ẹ̀kọ́ ń tàn ẹ́ bàbújá ń tàn ẹ́ o kéwù tí mo ké kó ní tàn mí. àní bẹ́ẹ̀kọ́ ń tàn ẹ́ bàbújá ń tàn ẹ́ kéwù tí mo ké kó ní tàn mí. bẹ́ẹ̀kọ́ ń tàn ẹ́ bàbújá ń tàn ẹ́ o kéwù tèmi ké kó ní tàn mí. ṣùgbọ́n bẹ́ẹ̀kọ́ ń tàn ẹ́ bàbújá ń tàn ẹ́ kéwù tí mo ké kó ní tàn mí. àsìbí nafa Nafa fitoma Fitoma lọ àròjà mọ́tọ́ra tó ẹrù wa tàfà ìlàkàmọ́tò àwàká. Kí ni tí mo fẹ́ lò níbẹ̀ ni pé àwa àyètẹ́ jẹ́ àgbà fa ẹ wo majority àwọn ọmọ ajé kó lọ kóòtù mélòó ẹ̀yìn àgbà fa lè dá sí ìjà gbogbo yín ni wọ́n ń gbé wọ́n dé kóòtù kan wọ̀ ọ̀rẹ́ nìkan àwọn àtẹlẹ́dà àwọn lọ́dà gbogbo ilé tèmi náà fà lọ lẹ́yìn àwọn tá a jọ gbọ́ra wa yé tá a jọ rànra wa lọ́wọ́ tí mi fẹ́ dárúkọ tá a jọ rànra wa lọ́wọ́ gbogbo ẹ̀yin àgbààgbà níbolẹ̀ wá gbogbo lẹ́gẹ̀sì táwọn bàbá tó bí yín bíùdì náà ti fẹ́ wó tán yìí bóun náà wá ní ó ṣe corporate tá a rẹ̀ sí ní tá a fi lè já ìjà àsìkò yìí nínú oníṣẹ́ àsìkò yìí ní íńtánẹ́ẹ̀tì wa àwọn ti perfect yẹ ọ̀tọ̀ọ̀tọ̀ làwa ń lọ òjijì làwa ń lọ kódà ń bẹ nínú ẹlòmíì nítorí tí ó jẹ tọrọ kọ́bọ̀ tí ó gbà lọ wọn òun náà tún máa ṣe pé yẹn tí ó protect ti fi jẹun. Number 3 ẹlẹ́ẹ̀kejì number 2 ni pé kò tí ì sọ lórí tó clear òtútù àbá tó lọ lórí tó jẹ́ yí pé tó kúrò yí pé àdáwò náà kan àfa kan tó dìde pé irọ́ kò jẹ́ rí bẹ́ẹ̀ ẹ̀rànlọ́wọ́ tí ó mú fóònù lágbájá bá mi ràn lọ àfa dáadáa ni ẹ ń bẹnu àwọn àgbà àfa tẹ̀ nínú ẹ̀ nínú kọ́bọ̀ connection nílẹ̀ lò ẹ fi everybody lẹ̀ wọ́n ń jìyà nítorí yín gbogbo yóò dẹ̀ dìde níjọ́ àdánwò mi bá wá dé sẹ́ni tẹ́ ẹ tójú ẹ ká àdánwò tí ọ̀rẹ́ ní ìrànlọ́wọ́ ni ó tó wá dìde. Number 2 tí wọ́n fi ń jẹ wá lóde nìyẹn. Number 3 tí wọ́n fi ń jẹ wá lóde òní àyà innamal mu'minuna ikhwa. Àwọn sọ fún yín bẹ́ẹ̀ yẹn sọmọ àyà àwọn inú ẹ̀sìn wọ́n lẹ́yìn ẹsẹ̀ mùsùlùmí ẹ̀yin sì tó ń kẹ́rù lọ bá wọn ṣé dandan ni kí mọ́ wà zankabi zin mọ́ wà zankabi bẹ́ẹ̀ yẹn bá lè ṣe mùsùlùmí sọ fún náà pọ̀ta ọ̀rọ̀ mi ó gángan fìyàwó náà jídìde bí wọ́n gbé sí ní orúkọ lọ́gbẹ̀wò rẹ̀ wọ́n lẹ́yìn ẹsẹ̀ mùsùlùmí ẹ̀yin dẹ̀ ń pariwo ọmọ ìyá ni wá ní ìsìlámù nítorí wọ́n bá fẹ́ gbé yín mára tí wọ́n fẹ́ lò yín takora yín wọ́n sọ pé ọmọ ìyá làwọn jọ jẹ́ àmọ́ níjọ́ wọn bá fẹ́ bà tí yín jẹ́ wọ́n ní gbogbo yín ẹsẹ̀ mùsùlùmí ẹlẹ́bọ ní yín àfọ jálàbí ní yín níbo ni jálàbí ti dẹ́bọ àwọn ẹbọ bẹ̀lẹ́ pọ́ǹtì sí pé eléyìí ọ̀dà kí ló dé. Number 4 ntí wọ́n fi ń jẹ wá lóde ta'awanu ala al-birri wa taqwa wala ta'awanu ala al-ithmi wal 'udwan. Number 4 tí wọ́n fi ń jẹ wá lóde àwọn tí wọ́n bẹ nípò ìjọba wọ́n bẹ̀rù wọn torí ẹ̀ mọ̀ pé wọ́n ní nuisance fag lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn bá jẹ́ jùjù ní Nàìjíríà yìí bọ́yá ló lè sọ̀rọ̀ ní Nàìjíríà tó wọ́n mọ̀ pé ní nuisance fag lọ́wọ́ tí wọ́n bá fẹ́ dìbò wọn ní sọ̀pọ́ọ̀tì kẹ́ ẹ̀ dìbò orí ọ̀dàjọ́ kọ́tà án pé ẹ má dìbò kò sí ní Islam àmọ́ bí wọ́n bá wọlé táwọn ni wọ́n kọ́kọ́ jàǹfààní ẹni wọlé ìjọba wọ́n ti gbẹnu sóúnjẹ ìjọba gbogbo àwa yòókù ni wọ́n tíráì láti hàn náà wa ká má bàa sí lábẹ́ ìjọba ìṣèlú bí wọ́n bá ń pín rẹ́sì àwọn ni wọ́n gbé tirẹ́là rẹ̀ sì ránṣẹ́ sí níjọba ó gbé ní tíjọba náà fi sọ̀rọ̀ gbé jà àwọn tí wọ́n ń bú wọn mo ti sọ níbi wá sí
mo léèyàn mẹ́ta lólóṣèlú bẹ̀rù àkọ́kọ́ lẹni tó lè fìtínà rẹ̀ tí ó sáré ẹ̀jẹ̀ rádaràda olóṣèlú ó bẹ̀rù ẹ̀. àwọn tó wá láwọn bàbá olówó tí wọ́n fowó fínánsì wọn táwa yòókù òde ní nínú àwọn ọmọ ẹ̀yìn bàbá yìí náà làwọn bàbá olówó tí wọ́n gbé mára táwọn ọmọ lérò pèsè àlìjẹ́ndà làwọn ṣe tí wọ́n mọ̀ pèsè tí wọ́n bá wọn wọ náà ni. wàláhì wọn mọ̀ pèsè tí wọ́n bá wọn wọ náà làwọn ṣe. iṣẹ́ tí ó pa tí ẹ̀ ń kójọ jẹ́ látàyé ní nǹkan tí wọ́n ṣe yẹn tí wọ́n dẹ̀ mọ̀ fúnra Nábì Mùsá ló bí Ọlọ́run ẹ̀mẹ́tì ń káyà yẹn kó má dàbí èpè kí ni tí mo sọ débẹ̀ ọjọ́ wo la tó fẹ́ ronú àwa afá àtàkùn àwọn ọba tẹ́lẹ̀ jà fún wọn ní kọ́nsẹ̀nsì wọn ti bọ́ àwọn afá àgbà tẹ́lẹ̀ jà fún àwọn pásítọ̀ àgbà wọn ti kọ́nsẹ̀nsì wọn ti bọ́ gbó àwa tá a bá gbọ́ra wa yé ẹjẹ́ wà lójú kan náà wọ́n mọ implication tí mo sọ sometimes ago tí mo ní ẹ̀yin traditionalist ẹ dìde ìrànlọ́wọ́ ẹ̀yin Christian wọ́n mọ implication ẹ̀ náà fi sáré fẹ́ ló bàjẹ́ kódà mo rí inú oníṣẹ̀ṣe gan tó náà jáde tó ní ọgbà fọ́ọ̀mù kan wá jọyìn wa tó bá fẹ́ ràn ọ́ lọ́wọ́ à ń torí àjà ní kí ni wọ́n ń ṣe lẹ́yìn ìlú àwọn kan náà wà bẹ́ẹ̀ ní àwọn traditionalist. Àdáwọn kan bẹ lókè wọ́n ń tàbá. Wọ́n tàbá. Àwọn kan bẹ nílẹ̀. Wọ́n yìnbọn. Àwọn kan bẹ lókè wọ́n tàbá. Àwọn òkúkú lọ́ta lọ́wọ́ bẹ́ẹ̀lẹ̀ bá. Ìlàrí wa ìlú ọba ẹ̀dá o. Báwa pẹ̀tù sí wọn lọ́kàn. Kárí mú mi ká lè rojú sádìní. Olúwa mi ká lè rojú sádìní. Olúwa mi ká lè rojú sádìní. Olúwa mi o ká lè rojú sádìní. Olúwa mi ká lè rojú sádìní. Olúwa mi. Àwọn ọba tí ń láṣeyọrí jù lórí ipò làwọn ọba tí ń ti lówó kan tó débẹ̀. Kì í sàwọn tí ń bòsì lórí ipò tí ń hàn owó kí lọ́tọ̀ lọ́sì bí ìgbà ayé wọn fẹ́ parẹ́. Mo lè mẹ́ńsàn lórúkọ ọba méjì tó jẹ́ pé owó ni wọ́n fi dépò. Wọ́n lọ́lá kan tó dépò. Àtọ́ba tẹ́lẹ̀ ni wọ́n. Wọ́n lo ipò wọn wọ́n fi promote ìlú wọn ni. Wọ́n ìsàlámà jẹ́ ọba. Tí n bá ní máa dárúkọ máa ṣe àwọn kan àmọ́ níparí ẹ̀yin ọba ọjọ́ wo lẹ tó fẹ́ dá ọ̀nà ara yín padà o ẹ̀yin àfáà mùsùlùmí ọjọ́ wo lẹ fẹ́ dá ọ̀nà ara yín padà ẹ̀yin àfáà christianity ọjọ́ wo lẹ fẹ́ dá ọ̀nà ara yín padà ẹ̀yin traditionalist ẹ̀yin oníṣẹ̀ṣe ọjọ́ wo lẹ tó fẹ́ dá ọ̀nà ara yín padà ẹ rò ó dáadáa ọba kan ti kọjá lọ ìtàn rẹ̀ ò lè parẹ́ ní Nàìjíríà ọba of Igala Kingdom orúkọ rẹ̀ Amẹ́ Ògbóni of Igala Kingdom àwọn yẹn wọ́n kú with honour orúkọ wọn ò dẹ̀ parẹ́ mọ́ Queen of England lọ́wọ́ Nàìjíríà nígbà amalgamation Nàìjíríà wọ́n wá ṣe meeting Northern Protectorate wọ́n ṣe ní River Niger àbí Kaduna ní ẹ̀ ti ṣe jọ̀nà wọ́n wá pe gbogbo ọba tí ń bẹ lábẹ́ North gbogbo wọn jókòó Kóyìn wọlé gbogbo wọn dìde wọn kálukú sí fìlà wọn sí adé fún Kóyìn ọwọ́ kan ọba of Igala Kingdom wọn ní kó sí fìlà ó lóun ò ní sí o wọn ní kó sí onítòǹba sí tí ó ṣẹlẹ̀ bí òní dáa wọn bá fi dandan kó sí ó disrespect Kóyìn ó lóun ò ní ṣiṣẹ́ àwọn sójà òyìnbó sọ̀rọ̀ àǹdíẹ̀ lọ́ba pe ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ ọba Benin nígbà náà ó ní nǹkan kan ṣẹlẹ̀ ń bí jáde kó nínú ọ̀lù ntí ó ṣẹlẹ̀ ò ní ta tó ń bá sí fìlà yìí ó sí fìlà báyìí agbọ́n àtọyìn ní tún jáde nínú fìlà tó sì agbọ́n ta Kóyìn agbọ́n ta òyìnbó gbogbo ọba alẹ́ haúsá tó wára wà ní lọ́dọ́tọ̀ọ̀tọ̀ ni a bá sọ di ọ̀daràn wọ́n ń wá kiri òyìnbó ní ká lọ gbé wá wọ́n rí mú wọ́n fi áńkọ̀fù sínú áńkọ̀fù kan ó ní ẹ̀sọ́ òun lọ́tẹ̀lé wọ́n ní wọ́n lọ tì mọ́sẹ̀lì náà kí Kóyìn ó fi ronú ara tí ó fi dá ọwọ́ àsọ fún dráìvà rẹ̀ ó ní wọ́n wọ sẹ́ẹ̀lì yẹn ọ̀bẹ̀ tí wọ́n máa lọ tó bá kù díẹ̀ tó dé lu òun má wẹ̀yìn títí tó fi rí i pé atẹ́gùn kan fẹ́ sí ẹ ní dètí bátẹ́gùn bá fẹ́ sí ẹ ní dètí wẹ̀yìn nítorí ọba rí bẹ̀ kẹjọ máa lọlé wọ́n bá ti mọ́ sẹ́ẹ̀lì dráìvà ń wa mọ́tò lọkọ̀ wẹ̀yìn lóòótọ́ ó rí atẹ́gùn tó fẹ́ sí ọwọ́ yìí báyìí ó rí ọba Igala Kingdom ni
ìtàn yìí ń bẹ lórí Google, ìtàn tó kárí ayé ni. The only ọba méjì ló disrespect coin ní Nàìjíríà, ọ̀kan nílẹ̀ Ìgbò, ọ̀kan nílẹ̀ Ìkàrà. O driver rẹ̀ wá gbé délé, wọ́n á bẹ̀rẹ̀ sí sàṣàrò bí wọ́n ṣe pa. Ọwọ́ ń ti òde kan bọ̀ lọ́wọ́ gbúrò pé wọ́n plan àti bọ́ǹbù ìlú òun tí ò ní kú ẹyọ ẹnìkan bẹ̀ mọ́. Pé káwá kan tán ní òun ó sì bọ́ǹbù ìlú òun. Ó sọ fún driver rẹ̀ oníkọ́pà òun bọ̀, ó sì wọnú gbọ́dọ̀, ó sì poison rẹ̀. Ó ní òun wọgbó lọ tó bá tètè rí òun, nítorí ọba rí bẹ̀ lọ́wọ́ àná sí fara yìí. Ó para rẹ̀, ó fi protect ìlú ẹ̀ pé kí ni ọmọ jù. Ní Ghana Kingdom, nílùú Ghana fi wà dé ní àárọ̀. Wọ́n bá ti bọ́ǹbù gbogbo tí ń bẹ́ẹ̀. Ọmọ akẹ́wùgbẹ̀rù ìtò. Òwìtò. Ní kí ẹ má ṣe kà. Má ṣe kà. Yéé. Ọmọ akẹ́wùgbẹ̀rù ìtò. Òwìtò. Ní kí ẹ má ṣe kà. Má ṣe kà. Nítorí pé rere l'Olúwa fi ń san rere. Ẹ̀dá ẹ̀ ṣe nítorí ọ̀la. Ẹ̀dá ẹ̀ hùwà rere nítorí ọ̀la. Ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù. Kò sẹ́ni tó mọ̀la àyàfó Olúwa. Gbogbo ẹni tẹ́ wọlé sórí íńtánẹ́ẹ̀tì, ẹ bá mi follow page, ẹ wá bá mi share rẹ̀ jìnnà, ẹ like, ẹ comment, ẹni fẹ́ ra lé, ẹni fẹ́ ra lé, iléeṣẹ́ Akeugba Gold ni ẹ máa bọ̀. Ó jẹ́lẹ̀ oko ni, ó jẹ́lẹ̀ company ni, ó jẹ́lẹ̀ ìgboro ni, ẹ wá bá wa rajà, Ọlọ́run mọ̀ bọ̀ ẹ̀yin náà láṣẹ. Ájì 2026 ẹ sanwó sí iléeṣẹ́ wa, àjọ gbádùn àjìjọba ìbí náà wà bẹ́ẹ̀ inshallah. Umrah December, Umrah Ramadan, ẹ tẹ̀lé iléeṣẹ́ wa. Ẹni wọ̀ pé ní wáyà, ẹ mẹ́sẹ̀jì wa lórí WhatsApp number wa 08057818180. Ẹ mọ ọmọ yín wá lé kéwú wa, ẹ mọ ọmọ yín wá sí skul àwọn ọmọ náà lálùbáríkà. Ẹ méjì láwọn ṣe wá sí lọ́sọ̀ọ̀sẹ̀ ń sìn. Fire to fire.